ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn oníṣẹ̀ṣe ló máa ń fi àdúrà àti ọ̀rọ̀ wúrí ọ̀rọ̀ gidi ránṣẹ́ sí olórí oko ti ìpínlẹ̀ Ọ̀yọ́ káfàtà ìyún gómìnà Olúwaṣèyí Mákindé lórí bó ṣe dá wọn lọ́lá àti bó ṣe kéde ọdún ìṣẹ̀ṣe ìyún pé kí ọlídé ìyún táwa Yorùbá ń pè ní ìsinmi kó wà lógúnjọ́ oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ẹ rántí pé gbogbo ogúnjọ́ oṣù kẹjọ ìyún the 20th of August ìní gbogbo àwọn oníṣẹ̀ṣe ìyún àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìní wọ́n mú gẹ́gẹ́ bí ọdún ìṣẹ̀ṣe wọn gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì táwọn náà ní àwọn ọjọ́ táwọn náà ń ṣọdún wọn. Ogúnjọ́ oṣù kẹjọ 20th of August ọdọọdún ni làwọn oníṣẹ̀ṣe ni làwọn mú fún ọdún wọn. Èyí tó túmọ̀ sí pé ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ náà yóò bọ́ sí. Ṣá o, láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn làwọn oníṣẹ̀ṣe àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ilẹ̀ Yorùbá náà ti máa ń ṣàròyé tó máa ń sọ fún ìjọba pé ó yẹ kán fún àwọn náà ní ọjọ́ ìsinmi yan ọlùdé gẹ́gẹ́ bó ṣe ń ṣe fáwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì nítorí pé orí òjòrí ẹ̀sìn ni àwọn náà ń ṣe àti wípé inú òfin Nàìjíríà òfin ò fààyè gbà pé ẹ̀sìn kan ju kan lọ. Bákan náà ni gbogbo ẹ̀sìn ṣe rí. Wọ́n ní báwo ló ṣe wá jẹ́ tí kìrìsìtẹ́nì tí wọ́n ní ọlùdé ìyún ìsinmi fún ọdún wọn, àwọn mùsùlùmí wọ́n ní ọlùdé ìyún ìsinmi fún ọdún wọn, kí ló wá dé tí àwọn tó jẹ́ pé wọ́n fún àwọn ní ìsinmi? Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dá àwọn oníṣẹ̀ṣe lọ́lá ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. Òun ló kọ́kọ́ fún àwọn oníṣẹ̀ṣe ní nǹkan tó ń fẹ́ tó fún wọn ní ìsinmi gẹ́gẹ́ ní ọdún ìṣẹ̀ṣe. Ní báyìí gómìnà Ṣèyí Mákindé tó ṣèlérí pé òun yóò fún àwọn oníṣẹ̀ṣe ní ìsinmi lọ́dún tó kọjá ó ti mú ìlérí ẹ̀ ṣẹ báyìí o, tá a sì gbọ́ wípé ó ti kéde ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ tó jẹ́ ogúnjọ́ oṣù kẹjọ ọjọ́ ọdún ìṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ó ti fún wọn ní ọjọ́ náà gẹ́gẹ́ bí ìsinmi. Níṣe ni ariwo ayọ̀ sọ láàrin àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àti àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sì ń kan sára sí Mákindé nípa àwọn ò ní gbàgbé tó ń ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá yòókù tó kù pé káwọn náà kéde ìsinmi fún àyájọ́ ọdún ìṣẹ̀ṣe táwọn ń ṣe lọ́dọọdún.